Samuel Olùsọjọ́ Ọlábísí kú ọdún o. Àjàdí ọmọ Ẹ̀kúndayọ̀ kú yèdùn o. Olówó rọ́kọ̀ yẹtì màmá òkú ọdún òkú yèdùn. Lónìí ló fọdúnkọ́dún rẹ̀ nílé ayé. Mo bá ọ dúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba tó jẹ́ òrọ̀dún. Ó fọdúnkọ́dún nílé ayé o, ó fọdúnkọ́dún nílé ayé. Ó fọdúnkọ́dún nílé ayé o, ó fọdúnkọ́dún nílé ayé. Èrò ẹ bá mi kọ́ mẹ́gùn ní Bàdágìrì tó fọdúnkọ́dún nílé ayé. Ikú òjijì mo pa ọ́, ikú òjijì mo pa ọ́. Ikú òjijì mo pa ọ́, ikú òjijì mo pa ọ́. Ọmọ wọn ní Bàdágìrì, Samuel ní Bàdágìrì. Ikú òjijì mo pa ọ́ o. Ikú òjijì mo pa ọ́, ikú òjijì mo pa ọ́. Ikú òjijì mo pa ọ́, ikú òjijì mo pa ọ́. Ọmọ wọn ní Bàdágìrì, Samuel ní Bàdágìrì. Ikú òjijì mo pa ọ́ o. Ìkúnlé téńté, ìkúnlé téńté, ìkúnlé téńté, ìkúnlé téńté. Ọmọ Lábísí kú ọdún o. Ìkúnlé téńté, Samuel kú ọdún o. Ìkúnlé téńté. Lóhùn lóhùn là ń bí sáyé o. Lóhùn lóhùn là ń bàjá náà koro. Lóhùn lóhùn là ń mọ́ fàfà. Ìdí igi là ń bá eku òní jáde kó wọ́n ní balẹ̀ ààrẹ kú. Èmi Abẹ́ní tún ti gbé kinní ọ̀hún dé. Lónìí mo rí bá fọlọ́run ọba kọ́dá ayé, ọba ṣẹ̀dá ọ̀run. Mo ní mo mọ́pẹ́ mi wá o, mo sì mú èmi wá. Ọba pátápátá ọ̀la porogodo ìmọ̀. Ọba tó wọnú gẹ́tẹ́gẹ́tẹ́, tó wọnú gẹ́tẹ́gẹ́tẹ́ bàlámù. Ó wọnú gẹ́tẹ́gẹ́tẹ́ bàlámù tó jó mọ̀ fún bí ọmọ ènìyàn. Arúgbó ọjọ́ àdàgbà máa pariwo yìí, ọpẹ́ mi máa re o. Torí ìta ni mo ṣe ń yin Ọlọ́run Olódùmarè ọba náà. Mẹ́bí torí Samuel Olùsọjọ́ Ọlábísí. Àjàdí ọmọ Ẹ̀kúndayọ̀, olówó rọ́kọ̀ Yétúndé yétì màmá. Owó bàbá wọn mo lóríire. Owó bàbá Emmanuel, owó bàbá Kúlẹ̀sìn. Owó bàbá Tìmí Samuel Junior. CEO Samek Entertainment gbogbo US náà ni mò ń ké sí. Ọtí ṣọdún eléyìí náà, àṣeyí ṣàmọ́dún ọdún ayọ̀ ló sì mọ̀ ṣe. Òjòjò oníṣòwò kó má lè náà gbogbo làrọ̀ tá ń lè. Wọ́n lọ́dọọdún làárọ̀ rogbo, ọdọọdún làárọ̀ òrìṣà, ọdọọdún làárọ̀ mọ̀bí lórí àtẹ onídẹ̀ẹ́dẹ́ àgbègbè. Orógbó àyájẹ́ ògbó kákákákákákáká. Òbí àbíkú dàbí lọ́rùn rẹ̀. Gasfly International Travel Logistics Limited ló rán mi débi o. Ó lábẹ́ ní àgéwì dákun wá báńkì sí ìhò mi dáadé. CEO Samek Entertainment gbogbo US. Ọkùnrin dúdú rọ̀gbọ̀dọ̀ tó yọ lókè rẹ̀. Tí gbogbo obìnrin rí top welcome. Tani bẹ́lẹ̀ yóò bá jẹ́ tẹni àtìyálé ẹni. Ó ní wá bá mi kí kórì rẹ̀ kó mọ́ òkú. Samuel Olùsọjọ́ Ọlábísí o. Àjàdí ọmọ Ẹ̀kúndayọ̀ gbéra nílẹ̀ òjijì dé. Ó ti ṣọdún eléyìí náà, àṣeyí ṣàmọ́dún ọdún ayọ̀ ló sì mọ̀ ṣe lọ́lé Elédùmarè. Samuel Oyin ṣe tiẹ̀ nínú afárá o. Àfìrìmọ̀jò ṣe tiẹ̀ nísàlẹ̀. Òrèrú ṣe tiẹ̀ lógìyàn. Ó ṣọdún eléyìí náà, wá tún ṣe tẹ̀mí ìtayà tọmọ. Ikú tí ń ṣe balẹ̀ ọ̀rọ̀. Mo lóòní mòsì òsì onímọ̀ ọ̀tayà tọmọ. Onígbẹ́nu lẹ́wọ̀n ti ń zẹlẹ̀ lójú onídẹ̀ẹ́ni àgbègbè. Onígbẹ́nu ṣẹ́pìtàn ọ̀rọ̀ lọ́lé Elédùmarè ọba. Má jẹ́ ń fi wà ń wara mórógùn kí n mọ bá dàgbòrò lù. Gasfly ló ní kì í ọbí ológun ẹrú o. Gasfly ló ní kí ọbí ọlọ́gbọ̀n ọwọ́ fà. Gasfly ló ní kí ọbí
ìgbẹ́jọ́ ègún ṣánilé o ọmọ ègún ní Badagiri ègún Ajílété ọmọ òye ọ̀ka mo ti bẹ́gùn gbélé títí mo lẹ́mi ò gbọ́dọ̀ pé kányìn ló kọ ṣebí kányìn ní bàbá ègún ń jẹ́ o ègún ló ní kùtì ló lágbára bàbá yín ló ní gbóòkú tọ́nu ègún ní ègún àjà ẹ̀rí ègún Ajílété ọmọ òye ọ̀ka mọ̀nyá ńlá ni wọ́n ọmọ ẹranko pọ́n tún mú máa wo àdàgbàjálè àmì èrè ẹ̀lẹ́ o ọmọ àfikókò wọn lẹ́tẹ̀ òkú ni wọ́n kì í yín lé bàbá tó bí ọlọ́mọ ègún ló parọ́ mẹ́ta èmi kẹta ègún ló gbọ́ndò títí òun kò kété mo ní mo gbọ́gbọ́n pápá mo pẹ́já ẹ mọ̀ pé irọ́ tẹ́gùn pàkó tó dé èmi ni nílé bàbá tó bí yín lọ́mọ mo ní mo dáyé tán kí n tó lápá mo ní mo dàgbà tán kí n tó lẹ́yìn ọ̀run ìgbé ọ̀gbẹ́ kọ́wọ́rọ́pọ̀ ni mo wà wọ́n gbé àmì wọlé o ọ̀pọ̀ ègún Ajílété ọmọ òye ọ̀gá ẹ̀yin lọ máa fi gbogbo wọn lẹ̀kẹ̀ falẹ̀ nílé bàbá tó bí yín lọ́mọ ọmọ igi mẹ́tọ̀ ni ìkan sowó ìkan sòlẹ̀kẹ̀ ìkan tó kù ní sàlárì bàbá ṣọ́lé bàbá tó bí yín lọ́mọ Samuel jẹ́ ń sáré bọ̀wọ̀ lùjà rẹ̀ lọ Ìjẹ̀ṣà òṣèré onílẹ̀ obì ọmọ Àbẹ̀ní onílẹ̀ obì òkèkèké láṣọ wọn lóde ní gbájọ ẹgọdọ tí ẹmí aṣọ àwọn Ìjẹ̀ṣà èyí tó yẹmi lọ́jà dẹ̀ra mi wọlé o màrí ìjòyè burú mo níye ọ̀ọ́yà mọ́jọ́ tó lè dùn wọn bàbá ti wọ Ìjẹ̀ṣà tó gùn lálù tí mo gbọ́ tí kalẹ̀ mú méjì ọ̀wẹ́ ogun torí ìdánwò ogun jàwísá ogun torí òròjà Ìbàdàn ogun torí òbí ọjà Ìjẹ̀ṣà ogun jàwísá ogun kọ̀ọ̀kan ogun jàbàdàn ó sì kóòrò lọ ogun ló jàjẹsà ní òde kóòrì lọlé bàbá tó bí ọlọ́mọ èmi ò mọ̀lé sàgbàjẹsà kí wọ́n jó bí tó gbó ogun làlúwọ̀n òkòbí lọ́wọ́ rẹ̀ ọmọ ogun tí ń gà ní tí ń gbàgbá ẹni Ìjẹ̀ṣà Àbẹ̀ní ọmọ onílẹ̀ obì o Samuel ó ti ṣọdún èyí náà ọmọ Lábísí òpó ọdún ògùn yẹ̀dú àṣẹ ìṣàmọ́dún ọdún ayọ̀lẹ̀ sí ìmọ̀ṣe bàbá wa bí pẹ́tà níkọrin wí létí ẹ̀yìn èmi l'Àbẹ̀ní àgéwì táyé ń wí èmi l'Àbẹ̀ní àgéwì táyé fẹ́ gbọ́ o èmi nìyẹ̀rú ọ̀yán tí mo fìràn mo jàre ọ̀rọ̀ wa ti lẹ́yìn o.